Samuel fowó iléèwé ẹ̀ àti tọ̀rẹ́ ẹ̀ ta tẹ́tẹ́ nígbà tí ò jẹ ló bínú para ẹ̀. Bóyá òwe afàgòkẹ́yìn àparò ohun ojú wa lójú ń rí ló wọ ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ iléèwé pólì ìpínlẹ̀ Ògùn yìí ni o, tàbí bí wọ́n ṣe ń sọ pé ẹni ń wá fà ń wá òfò ni. Bó tilẹ̀ jẹ́ pé òfò tó dé bá ọmọkùnrin náà kì í ṣe kékeré rárá, òfò pátápátá ni látàrí bí wọ́n ṣe ló fowó iléèwé rẹ̀ ta tẹ́tẹ́. Ó tún fi tọ̀rẹ́ ẹ̀ tíyẹn kó sí i lọ́wọ́ náà ta tẹ́tẹ́ ni tẹ́tẹ́ bá tẹ́ ẹ pátápátá, kò jèrè. Ìbínú àti ojútì èyí ló sì mú tí wọ́n fi lóró gbogbo ẹ̀ pin, ló bá dijú mọ́rí, ó tilẹ̀kùn mọ́ra ẹ̀ sínú yàrá, ó da kẹ́míkà jẹ, ló bá para ẹ̀ fínfín. Samuel Adégòkè ni wọ́n porúkọ ọ̀dọ́mọkùnrin tó ti lé lẹ́ni 20 ọdún dáadáa ọ̀hún. Iléèwé gbogbonìṣe ìyẹn politẹ́kíníìkì ìjọba àpapọ̀ tó wà nílùú Ìlaró nípìnlẹ̀ Ògùn ló ti ń kàwé, ibẹ̀ sì ni ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ náà ti ṣẹlẹ̀. Gẹ́gẹ́ b'Aláròyé ṣe gbọ́, olóògbé yìí ni wọ́n ló fi owó iléèwé rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ gbà lọ́wọ́ àwọn òbí rẹ̀ lẹ́nu àìpẹ́ yìí ṣeré gélé, níṣẹ́ ló fowó náà ta tẹ́tẹ́. Òwúyẹ́ kan tó mọ̀ sọ́rọ̀ ọ̀hún sọ pé tẹ́tẹ́ àwọn agbábọ́ọ̀lù ló ta, èyí tí wọ́n máa ń pè ní bet naija. Níṣẹ́ ló ní kóun dọ́gbọ́n sí bóyá owó náà yóò mèrè wá tóun bá jẹ, àmọ́ ibi tó fojú sí ọ̀nà ò gbabẹ̀ rárá. Ló bá tún ronú ọgbọ́n tóun lè dá. Ṣé wọ́n ní bí ẹṣin bá dáni níṣẹ́ làátùgùn. Níṣẹ́ ló tọ ọ̀rẹ́ ẹ̀ kan lọ tí wọ́n jọ ń kàwé ní pólì ọ̀hún, ló bá purọ́ fún ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ń gbélé kan náà pé ìnáwó pàjáwìrì kan yọjú sóun. Ohun irọ́ ńlá kan fún un, ó sì ní kó fún òun ní nọ́mbà tó fi ń ṣe àkáǹtì rẹ̀ kan báyìí lórí ẹ̀rọ ayélujára. Nìyẹn bá fún un, ló bá tún lọ fi owó ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún ta tẹ́tẹ́. Kọ̀ bí àgbẹ̀ fọkọ́ kọbè lóko lọ̀rọ̀ sì ń bọ́ sí. Tẹ́tẹ́ náà kò jẹ, níṣẹ́ lówó ọ̀rẹ́ rẹ̀ náà bá tún ṣe ṣinrá, kàlòkàlò gbé gbogbo ẹ̀mí ìkálò. Alukoro iléèwé náà ọ̀gbẹ́ni Ṣọlá Abíọ́lá tó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 24 oṣù karùn-ún ọdún 2023 yìí ni wọ́n pe ọ̀gá pólì iléèwé náà lórí aago láti ilé ìwòsàn tó wà nínú ọgbà iléèwé náà pé ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ wọn ara ẹ̀ ò yá rárá, àárẹ̀ náà sì lágbára gidi ju èyí tí apá wọn lè kà níbẹ̀ lọ. Ó lójú ẹsẹ̀ lọ̀gá àgbà ti pàṣẹ pé kí wọ́n máa gbé olóògbé yìí lọ sílé ìwòsàn ńlá kan tó jẹ́ tìjọba, ìyẹn ọsibítù jẹ́nẹ́rà Ìlaró. Nígbà tí wọ́n débẹ̀ ni wọ́n rí i pé májèlé oògùn apakòkòrò tí wọ́n ń pè ní sniper ni Samuel dààmú. Bó tilẹ̀ jẹ́ pé àwọn dókítà gbìyànjú gidi láti dóòlà ẹ̀mí ẹ̀, kò pẹ́ rárá tákùkọ fi kọ lẹ́yìn ọmọkùnrin, ó jáde láyé. Ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ ẹlẹgbẹ́ rẹ̀ tó mọ̀ síṣẹ̀lẹ̀ yìí àmọ́ tí kò fẹ́ ká dárúkọ ara ẹ̀ ṣàlàyé pé àwọn aláṣẹ iléèwé náà ti ṣòfin pé ẹni tí kò bá san owó iléèwé rẹ̀ kò ní ṣèdánwò. Gbèdéke àti san owó iléèwé náà sì ti súnmọ́. Ó ní èyí ni olóògbé náà rò lẹ́yìn tó fowó iléèwé rẹ̀ àti tọ̀rẹ́ rẹ̀ ta tẹ́tẹ́ èyí jẹ èyí ò jẹ tán, tówó sì ṣe bẹ́ẹ̀ wọgbó mọ́ ọ lọ́wọ́ pé òun àtọ̀rẹ́ òun kò ní láǹfààní láti báwọn ẹlẹgbẹ́ wọn jókòó ṣe ìdánwò, ló jẹ́ kó ṣe nǹkan tó ṣe yìí tó fi gbẹ̀mí ara ẹ̀. Ó láwọn ti ránṣẹ́ pé bàbá rẹ̀, àwọn sì ti ṣàlàyé fún wọn, àmọ́ bàbá olóògbé náà ní kì í ṣègbà àkọ́kọ́ nìyí tí Samuel yóò fowó iléèwé rẹ̀ ta tẹ́tẹ́. Ó ló ti hurú ìwà bẹ́ẹ̀ rí, ṣùgbọ́n tóun fún lówó míì láti lè láǹfààní sí ìdánwò tí wọ́n fẹ́ ṣe nígbà náà lọ́hùn-ún. Wọ́n ní bàbá olóògbé ní tóun bá mọ̀ pé ó tún ti gbéṣe rẹ̀ dé ni òun ìbá kúkú fún un lówó míì láti lè ṣèdánwò ọ̀hún, àmọ́ kò sọ ohunkóhun fóun gẹ́gẹ́ bó ṣe wí. Alukoro iléèwé náà ní nígbà tí wọ́n yọ̀ǹda òkú akẹ́kọ̀ọ́ yìí fún bàbá rẹ̀ pé kó máa gbé e lọ láti lọ sin, níṣe ni bàbá náà yarí. Wọ́n ló sọ pé kò sóhun tóun fẹ́ fi òkú ọmọ náà ṣe o, òun yọ̀ǹda ẹ̀ fáwọn aláṣẹ iléèwé náà kí wọ́n sin, ló bá kọ òkú ọmọ aláìgbọràn yìí sí wọn lọ́rùn. Olórí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ gbaléèwé ọ̀hún Tani Abdullahi tóun náà fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ sọ pé ó bani lọ́kàn jẹ́ pé bá a ṣe gbìyànjú tó láti dóòlà ẹ̀mí ẹ̀, Samuel padà jáde láyé ni. Ohun tó ṣẹlẹ̀ ni pé lọ́jọ́ ajé Monday ọjọ́ 22 oṣù karùn-ún ọdún yìí ni olóògbé yìí àtàwọn ọ̀rẹ́ rẹ̀ kan ń darí bọ̀ láti ibi tí wọ́n ti lọ kàwé lálẹ́ ní bàbá ọ̀rẹ́ olóògbé yìí bá fi owó iléèwé rẹ̀ ránṣẹ́ sí i lọ́jọ́ náà pé kó lọ san kó bá lè láǹfààní àti ṣèdánwò. Bàbá tiẹ̀ náà sì fi owó iléèwé rẹ̀ ṣọwọ́ pẹ̀lú, àmọ́ níṣe ni olóògbé yìí dọ́gbọ́n gba fóònù ọ̀rẹ́ rẹ̀, ló bá ṣe tiransifá owó ọ̀rẹ́ rẹ̀ kúrò nínú àkáǹtì rẹ̀, ó darí owó náà síbòmíì, ó sì fowó méjèèjì ta tẹ́tẹ́ pẹ̀lú àdéhùn pé òun máa fún un lówó náà padà kílẹ̀ ọjọ́ kejì tó ṣú.
òun yóò tún san èlé fún un lórí ẹ̀ pẹ̀lú. ọjọ́ kejì ọ̀hún ló gbé májèlé jẹ tó sì para ẹ̀ nígbà tí tẹ́tẹ́ náà kò jẹ tó wó wọgbó gẹ́gẹ́ bó ṣe wí. Ismail Adéẹ̀yọ̀ ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.